olóyè Sunday Igboho iṣẹ́ lóde Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní jóná lọ ní tí wọ́n yàn yín sí lóde yìí o wọ́n yàn yín lólóyè pé ká ẹ máa wá gbádà kiri ká ẹ máa dé àbẹ̀tí ajá kiri o tó bá jẹ́ pàgbára ẹ bá jọba sọ̀rọ̀ ìjọba yọ̀ọ̀dà gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ máa fi oúnjẹ halẹ̀ ẹ jáde iṣẹ́ lóde gbogbo ẹ̀yin OPC ẹ jáde ẹ̀yin tẹ̀lé olóyè Sunday Igboho tẹ́ ẹ máa halẹ̀ ẹ̀yin náà ẹ jáde gbogbo yín ẹ jáde ẹ tí ẹ ṣe kan yí ẹ gba àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ yín náà ò ní parẹ́ ẹ dákun. ẹ̀yin èèyàn bàbá wa Akéwàgbàgòdù àwọn náà ti jáde sọ̀rọ̀ o àwọn náà ti jáde sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state lórí àwọn ọmọ tí wọ́n kó wọ́n pe bàbá wọn lóyè Sunday Igboho àti Gani Adams pé àsìkò kọ́ ni wọ́n ṣe kí ni náà ń wọ agbádá àsìkò ló yẹ kán jẹ́wọ́ pé olórí ogun ilẹ̀ Yorùbá náà fi àwọn jẹ ẹ wo ẹ̀wọ̀n kẹ̀kẹ́ fìdílé tí wọ́n gùn. mo pariwo of recent nígbà tí meeting kan ṣẹlẹ̀ n'Íbàdàn mo béèrè ńjọ́ náà lọ́hùn mo ní gbogbo ibi tí màálù bá lọ lékelèké máa ń tẹ̀lé ni are you sure we are safe ṣe sún ọ̀pá safe wàláì wọ́n fọ́n jáde tì mí ni o kò sórúkọ bútàn fún mi tán ara ẹ̀ ní kíkójọ gangling up tó lọ ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nǹkan méjì ní gangling up yẹn ọwọ́ ẹ má bu kírísítẹ́nì ẹni tó bá fẹ́ jọ lórí bó bá jẹ́ kírísítẹ́nì òfin Ọlọ́run ní ọmọ jẹ́ bó bá jẹ́ babaláwo intelligent ọpọlọ ẹ̀ lálò planid tó bá jẹ́ mùsùlùmí wọ́n mú yẹn sọ́wọ́ láti gbàgbọ́ 2023 ìkejì lọ́rọ̀ tẹ ẹsẹ̀ gbàlejò orú eléyìí irú àsìkò yìí Ọlọ́run ló mọ̀ ṣàánú mi kálẹ̀ ni tó wíìkì ni wọ́n ti gbàgbé ń tọ̀hún lórílẹ̀ ayé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o àdánwò wọ̀lú o àdánwò dé o àdánwò mà dé ní Ọ̀yọ́ state la hawla wala quwwata àwọn ọmọ ọlọ́mọ dínú igbó ni wọ́n wà ní bí ẹ ṣe tó àwọn tí wọ́n bá kidnap tí wọ́n fi wọ́n sínú ilé òjò pa wọ́n òrùn pa wọ́n láwọn ọmọ tán mọ orúkọ ara wọn tán wọ́n mọ orúkọ ìyá wọn tán wọ́n lè dá jẹun wọ́n lè bá bọ pàǹtì wọ́n lè dá bọ ṣòkòtò wọ́n sọ́fà rí la hawla wala quwwata illa billah ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kàmí mẹ́ni tí ó la Olúwa mi àmì o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi. mo ṣe wá ń dùn wá lẹ́mìí tó yìí awárí àwọn olórí ibú olóṣèlú kan tẹ́tí fẹ́ politicize ti ń ṣẹlẹ̀ ta lọ́wọ́ rẹ̀ mọ́ nù gbogbo yín mo rí write up kan táwọn kan kọ jáde wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn sọ pé Ṣèyí Mákindé ò capable ṣe ẹ̀yà wèrè sórí yín ọ̀dàrú ṣe gbègbè látọ̀ ṣe ọ̀rọ̀ ẹnìkan capable lélẹ́yìn ṣe ń tẹ́ fi dìbò lélẹ́yìn àwọn ọmọ tó bá jẹ́ àwọn ọmọ yín náà wà nínú igbó how will you feel ẹni ọkọ right up yẹ ìwọnu Ọlọ́run àtúbọ̀tán rẹ̀ níwájú Ọlọ́run kí ló dé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ok tẹ́ ẹ bá ní Ṣèyí Mákindé ni èyí tó ṣẹlẹ̀ ń Kwara ṣé gómìnà wọn náà ni ò capable eléyìí tó ṣẹlẹ̀ ń gbogbo ilẹ̀ Haúsá tó fi dé Niger ṣé gómìnà wọn náà ni ò capable àní abólè wí ẹni bí olóhùn gbéhùn sí ní ọ̀dá tá a bá wà láwọn yín tẹ́ ẹ bá politicize ti ń bẹ́ńlẹ̀ yìí à ní lójútu ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ yìí gbà padà tọ́nà wọ́n jẹ́ rí padà ẹni ọba fi campaign yín olórí ibú ni bẹ́ẹ̀ bá wá rí wọn pa olórí ibú ọmọ ọlọ́mọ àwọn ọmọ wẹ́rẹ́ àsì ayé wà wàláyé àsì sórílẹ̀-èdè yà ẹ̀yin olórí la sì yàn kí ló dé ẹ ti yàtọ̀ sọ yẹn di politics ìṣẹ́jú mélòó sí ìṣẹ́jú mélòó nígbòdì ẹ̀jẹ̀ péjọ́ kejì ìjọ́ tẹ́ kidnap àwọn ọmọ làwọn olóṣèlú kan jó kiri sebese seluni party wo ló fẹ́ sọ pé òun dá ẹ lọ wò bí gbogbo yín ṣe yan àwọn tẹ́ ní wọ́n dìbò èyí tẹ́ bá impose ẹ sì máa ṣe primary bí ìgbà tí ebi primary kan ló go fẹ́ràn lórí internet yẹn tí ń ka 1 tí ń jump 100 1 2 3 100 01 102 500 501 502 700 sẹ́yìn tẹ́ dìbò tá gbà wípé result ta bá dì ní ó ṣe jọba lé lórí sẹ́yìn náà ni àtàwọn tá impose àtàwọn tí wọ́n ń ṣerú eléyìí sẹ́yìn náà nítorí Ọlọ́run wàláhì àpàdé níwájú Ọlọ́run
ẹ ní kú ò láyé tẹ́ fi gba result. Gbogbo yín ti gbàgbọ́ pé bá a ṣe ń bá lọ yìí ọ̀rọ̀ ètò òṣèlú Nàìjíríà ó ti wá di ogun. Mo sọ bí wá sí tí mo ṣe lọ mo ló wọ́n replace ara wọn ni àwọn tí ń bẹ́ẹ̀ already láti kúrò wọ́n takú síbẹ̀ àwọn tí wọ́n ti kú tàbá àwọn tí wọ́n ti kúrò nípò ọmọ kálukú ló kálukú tún ti síwájú pé ìwọ náà gba fọ́ọ̀mù wọn ò ṣe ní rí fọ́ọ̀mù gbà ebí ọmọ president Buhari ló ti gba fọ́ọ̀mù wọn ò ṣe ní fún wọn ní ticket wọn ò tó bẹ́ẹ̀ ọjọ́ wo ni tálíkà tó fẹ́ ráyè ọjọ́ wo lọmọ làwọn tí wọn ó tún lu ìṣèyàn tó fẹ́ ráyè ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni ayọ̀ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ kàmí mẹ́ni tí ó la Olúwa àmì o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Mo ti sọ ní wáàsí kan tí mo ṣe kọjá ó ti pẹ́ mo ní kíjọba Nàìjíríà gbogbo bí tẹ́ bá ní national park sí eléyìí tó bá ti jẹ́ igbó ibẹ̀ ni àwọn bandit náà ń lò jù pàápàá jùlọ the only igbó tó tóbi jù nílẹ̀ Yorùbá òní Old Ọ̀yọ́ national park ẹranko wo ni bẹ́ẹ̀ ta lọ o mo ti lọ bẹ̀ bí ẹ̀mẹ́ta rí ṣé kìnìún láàrin bẹ̀ ní abẹ́rin lẹ́yìn àwọn ẹran tí ń jẹ koríko àwọn ẹran bí ehoro bí nǹkankan àwọn gàdà táwọn ọdẹ lọ pa ńbẹ̀ ṣé torí eléyìí láwa fi igbó sílẹ̀ mo sọ nígbà náà mo ní kíjọba ó release ẹ fáwọn Aláàfin ẹ release ẹ bá wọn tó lù yẹn ṣe state and capital state and federal ẹ tó lù yẹn ṣe kó máa jẹ Old Ọ̀yọ́ kó náà tó dídì ìlú igbó yóò kórìíre báwa àdánwò ní kó wá nígbà tí wọ́n wọ Káyàmá igbó yìí náà ni wọ́n sáwọ́ o igbó yẹn ó tóbi gan débi pé ó fẹ́ tó local government 8 àbí 9 ní Ọ̀yọ́ state lóhun nìkan igbó yẹn nìkan níbi tó tóbi dé ó líǹkì Ọ̀yọ́ ó líǹkì Kwara ó líǹkì Niger igbó yẹn tóbi gan ni ibẹ̀ ni wọ́n ń sáwọ̀ bí ẹ bá ní nǹkan tẹ́ fi gbòdì ẹ gbọ́dọ̀ wá nǹkan míì ni tàbí kẹ́ẹ̀tẹ́ ẹ kó sójà sí gbogbo bẹ̀ kẹ́nìkan kan má wọ bẹ̀ mọ́ kí ni gbogbo àdánwò yìí torí Ọlọ́run tálámọ̀ tí ó kàn lọ́la tá a bá ń sọ pé kó kàn wá tálámọ̀ tí ó kàn lọ́la ó dàbí ẹni bá ọmọ orílẹ̀-èdè yìí gan àti ìṣetán tá gbàrà wálẹ̀ tá a bá ṣetán tá gbàrà wálẹ̀ a time is coming tí gbogbo ọ sọ pé ókè àdìbò tẹ́ ẹ̀ bá ti fún wa security bẹ́ẹ̀ bá fún wa níná tẹ́ ẹ̀ fún wa lómi tẹ́ ẹ̀ fún wa ní títì tẹ́ ẹ̀ fún wa ní pé kọ́mọ ọ̀kàwé kórí sẹ́sẹ́ ẹ̀dẹ̀ fún wa security àṣì ayé wa olórí la sì yan kò sí gbogbo ibi tó lórí bá ti wà challenges ọmọ wọlé wọ́n fi yín so lórí nítorí ká ẹ lè resolve àwọn challenges tó bá wọlé ni Quran thumma la tus'alunna yawma idhin anin na'im you will be questioned one day how you govern ìdẹ̀ra yín à ń bọ̀ wá bi yín léèrè lọ́jọ́ tí ò ní sówó tí ò ní sí sójà lẹ́yìn yín tí ò ní sí security kan tí ò ní sí your excellence kankan mọ́ àfọlọ́n tó dá wa thumma la tus'alunna yawma idhin anin na'im ẹ̀ ń bọ̀ wá jẹ́jọ́ ìjọba Amẹ́ríkà ti pariwo tipẹ́ pé gbogbo àwọn tẹ́rọ́rìsì ayé tí wọ́n tóbi jù wọ́n ti ń relocate lọ sí West Africa tí wọ́n bá dárúkọ West Africa kò sórílẹ̀-èdè tó pàtàkì jù bẹ́ẹ̀ tó ju Nàìjíríà lọ èyí tí wọ́n wọ Mali yẹn ẹ̀wọ̀n táwọn Mali tí wọ́n fojú wọn rí ẹ̀wọ̀n tí wọ́n fojú wọn rí ìjọba Amẹ́ríkà ń pariwo pa ń pa igbákejì àti igbákejì àti igbákẹta ebi igbákejì tí ẹjọ́ tí wọ́n pariwo náà lélẹ̀ ètò ṣẹlẹ̀ àwọn kìíní yóò ya wèrè tó báyìí tẹ́lẹ̀ kí ló dé ẹ sì bẹ̀rù Ọlọ́run alẹ́kàtò yẹ́bù kọ́sàmánà bàdà kàtìbì wàsọ ìbòlẹ́kàtì tààtàlà rìdìmádì fúnà wàsọ ìbòlẹ́kàtì tààtàlà rìdìmádì fúnà. alẹ́kàtò yẹ́bù kọ́ ìtẹ́ ẹ bá kọ sílẹ̀ kò ní parẹ́ for ages for centuries nìtàn ọmọ rìvá pé ń tẹ́ ẹ̀kọ́ sílẹ̀ ní nígbà tí yín wàsọ ìbò lẹ́kàtì ń tẹ́ ẹ̀kọ́ sílẹ̀ ò ní parẹ́ kódà bó jẹ́ pé ní tó kọ nǹkan yẹn sílẹ̀ ó ti kú ó ti jẹrà lábẹ́ èrùpẹ̀ kò ní parẹ́ o ẹ máa rántí Ọlọ́run ẹ máa rántí ọjọ́ tá a pàdé Ọlọ́run ibo tí ìkọlà àdánwò wa pọ̀ tó báyìí wọ́n wọ ẹ̀sìn ẹlẹ̀ Ọ̀yọ́dẹ̀ ń wò pé kò tí ì dọ́dọ̀ àwọn ibo ní jẹ́sìn ẹlẹ̀ ibo ló ń jọyọ̀ wọ́n ti dọ́yọ̀ wọ́n ti dé Ṣakí wọ́n ti dé Òkè Ògùn wọ́n ti wọ̀ Ìbàdàn
àìmọye ìgbà mo sọ bí wàásì kan sometimes ago pé mo àǹtí wàásì kan bọ̀ lóru àgbàna olódó lárí àwọn ọ̀kadà kan tí wọ́n pọ̀ tí wọ́n tó tẹ̀léra wọn mo pariwo níbi wàásì yẹn bóyá 2025 àbí 2024 ẹwà tìgbà tí wọ́n ti ń yáwọ̀ ni níjọ́ tí wàhálà bá dé mo tún pariwo mo ní ẹ lọ́wọ́ gbogbo ògbóró ilẹ̀ Yorùbá 90% àwọn tí ń sọ̀kadà àwọn northerners ni wọ́n mọ ilé òǹkàlùkù wọ́n mọ̀ ọ̀dẹ̀ òǹkàlùkù wọ́n mọ bí òǹkàlùkù ń gbé ọmọ Yorùbá lẹ́yìn kẹsì ọ̀rá àìsà kẹ̀dẹ̀ pariwo lẹ́yìn olóṣèlú kẹ̀ẹ́dójú ẹ̀sìn kẹ̀ẹ́dójú wàhálà ńlọ bá tán Ọlọ́run ó dá bẹ́ẹ̀ nìkan ò dá bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ mi ṣe dá ọ̀la ó sọ bí ṣe dá ọ̀la ó sọ. ẹ wo kíní kan intelligent fẹ́ẹ̀lì wa lóòótọ́ bí gómìnà Ṣèyí Mákindé ṣe wí bí ò bá rí bẹ́ẹ̀ ẹ dákun ṣé state ní control sójà ní ṣé state ní control ọlọ́pàá ni àwọn àìmọye sójà tẹ́mi wọ́n ti tó ti kú dànù lọ́wọ́ àwọn kíní tá a wá ní wá solution ni ṣáàdúró dìgbà tẹ́rù bá tó ń bá wọn yàn láti join iṣẹ́ sójà join iṣẹ́ ọlọ́pàá ni ẹ wò ó for example gbogbo àwọn security àwọn sójà tá a kó sójú ọ̀nà main road làwọn dúró sí àwọn people yóò ní dé main road pathway ọ̀nà làgbẹ́ ni wọ́n á gbà bí òsọ́nà wọn lànà ọ̀kadà ni wọ́n ń lò tí wọ́n bá ń lọ ọ̀kadà bí 100 ni ó tó tẹ̀léra wọn wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn láti ẹ̀sìn ẹlẹ̀ tí wàhálà yìí ti ṣẹlẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn láti bẹ̀dẹ̀ Kánò tí wọ́n níjà ojú títì ìjọba kankan bí wọ́n bá dójú odò wọ́n mọ̀ bí wọ́n ṣe gbọ́kadà wọn rìn gbogbo àwọn ọmọ tí wọ́n kó yìí kí l'assurance pa ọmọ yẹn sì wà ní within that vicinity kí l'assurance pa ọmọ yẹn ò tí ì dé Maiduguri ẹ lọ béèrè àwọn tí wọ́n kó ń jọ sí ọ̀tọ̀ ní state tí wọ́n ti kó wọn state tó jìnnà tẹfẹtẹfẹ ní wọ́n ti padà dá wọn padà ìyẹn àwọn ọba tí wọ́n bá rí dá padà bó làwọn ọmọ yóò ṣe ní bọ́ sọ́wọ́ wọn tí wọ́n wàá dàgbà débi pé wọ́n dẹni tí wọ́n máa lọ fún ní tírénì burúkú yìí bẹ́ẹ̀ yẹn kú kò nítumọ̀ ẹ mọ ẹni tí wọ́n pa wọ́n pa nígbà tí wọ́n pẹ́ dìyẹ ni àwọn ẹlẹ́sìn ẹjẹ́ àrònú ẹ̀sìn tá a là ń sìn tí ò kóràn lọ́wọ́ bá society wa mo ti pariwo ti pẹ́ ẹ̀sìn yóò kóràn lọ́wọ́ gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ìjà tá ń bára wájà yìí kò kó ìrànlọ́wọ́ kankan bá society wa ó dìjọ́ tá a bá tó cooperate torí tí mùsùlùmí bá rí nǹkan kan tó bá ní no àfẹ́ eléyìí níta ẹsẹ̀ yẹ fún wa security ààrẹ lòmíì tí ó jẹ́ christian tí ó ní rárá ṣe torí pé mùsùlùmí ẹgbẹ́ yín kọ́ ló wà ń pò ilẹ̀ fi ń sọ yẹn bó bá jẹ́ pé christian ló sọ̀rọ̀ mùsùlùmí ó fèsì padà tó bá jẹ́ àwọn traditionalist ní mùsùlùmí àbí christian ó fèsì à ń fà á mọ́ra wa lọ́wọ́ olóṣèlú rí i pé a fẹ́ ní nìyí fáwọn láti ṣe tó wà wọn torí kò sẹ́ni tó lè question wọn mọ́ gbogbo yín wá jáde ẹ fẹ́ sọ di politics afala àtàkì orí gbogbo yín dàrú ẹ yá wèrè ni lórí àwọn ọmọ ọlọ́mọ wàláyé ẹrù ọjọ́ wájú ọlọ́run bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ìtì jẹ́ Old Ọ̀yọ́ national park bó ṣe fẹ̀ tó fífẹ̀ Old Ọ̀yọ́ is 2,512 kilometers square meter 2,000 ní ló fi tóbi ètò mi yìí pé díẹ̀ ló kù kó tó gbogbo local government ti ń bẹ ní ti ń jẹ́ Ìbàdàn ó wá ju state mi lọ nílẹ̀ yẹn Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ di alágbára ẹ dìde àtẹ̀yin tẹ́ fọ́nbù palágbára níyẹn ẹ dìde àtẹ̀yin táwọn èèyàn mọ̀ pé lódodo agbára ní ìṣẹ́dé ọjọ́ mẹ́ta ti kọjá tó bá ìtọ́sẹ̀ kan lọ́nlọ́mọ tó lè gbẹ̀yìn ẹ̀ o àwọn pípù yóò kì í ṣe kankan tó dúró tẹ́ bá ti ṣe kan wọ́n tún ẹ tó máa retí omi níbi tí ó jìnnà síbẹ̀ yẹn ẹ lọ wo antecedent ẹ lọ wo gbogbo ilé ìtàn ti sẹ́lẹ̀ Haúsá bó ṣe máa ń ṣe nìyẹn o wọ́n ti dójú lélẹ̀ ìwé nìyẹn school tí ó bá wọ̀ kan ti pa ilé ẹ̀sìn tí ó bá wọ̀ kan ti pa àìmọye ilé tí ń bẹ nínú ẹgbọ́n náà sáà ní drone tí wọ́n lè fi sensor gbogbo environment wa mọ́ ni gbogbo wa kò sí drone tó lè jagun mọ́ ni kí ló dé ọjọ́ wo la tó fẹ́ bọ́m̀bẹ̀ ẹ mọ̀ kíní kan dájú gbogbo ẹ̀yin tẹ́ dá lágbára olóyè Sunday Igboho iṣẹ́ lóde Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ní jóná lọ ní tí wọ́n yàn yín sí lóde yìí o wọ́n yàn yín lólóyè pé ká ẹ máa wá gbádà kiri ká ẹ máa dé àbẹ̀tí ajá kiri o tó bá jẹ́ pàgbára bá ẹ bá jọba sọ̀rọ̀ ìjọba yọ̀ọ̀dà gbogbo ẹ̀yin Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ máa fi oúnjẹ halẹ̀ ẹ jáde iṣẹ́ lóde
gbogbo ẹ̀yin OPC ẹ jáde, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé olóyè Sunday Igboho tẹ́ mọ́ alẹ́ yín náà ẹ jáde, gbogbo yín ẹ jáde. Ẹ tí ẹ ṣe kan yí ẹ gba àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ yín náà ò ní parẹ́. Ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ yín. Ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu nínú ẹni ó fẹ́ràn yín lèmi wà. Mo ń bẹ̀ yín pẹ̀lú orúkọ yín ò ní bàjẹ́. Wọ́n rí pé South West ilẹ̀ ti wá ní ẹ ti bẹ̀rẹ̀ kíní yìí ní South West. Ọ̀rọ̀ ta ni ó wọlé ìbò bó ṣe pàtàkì tó lọ́dọ̀ yín Ọlọ́run ló mẹni tí ó wà láyé dìgbà yẹn. Ṣé ń gbà wọ́n bá pa gbogbo ẹni tí ó dìbò tán látò wá sọ pé gbégbèsè àmọ́ pé ń gbìyànjú bẹ́ẹ̀ táwọn tó ń frustrate yẹn pọ̀. Ló jẹ́ kémi ò sọ ní wáàsí kan tí mo ti ṣe kọjá. Mo láwọn olóṣèlú tá ń lò lọ yìí bàbá President Tinubu. Ètò òṣèlú yóò lè fún wa ní result tálíkì àwọn Ọlọ́run èdè. Àbí eléyìí tó jẹ́ yí pé bribery and corruption ní gbogbo ètò kò látòkè tó fi délẹ̀. Mo sọ bí wá sí yẹn, mo ní bàbá Tinubu ẹ lọ create third force political party. Ẹ lọ dá party kan lẹ̀ lábẹ́nú kan mọ́ pẹ́yìn ni ẹ finance ẹ̀ tí wọ́n gbàjọba ní 2031. Gbogbo anybody tó bá ti dipò ìjọba múrí ẹ má jẹ́ kí wọ́n wà ní third force yẹn. Arúgbó òsì gbọ́dọ̀ wà ńbẹ̀. Àwọn tí bàbá wọn ti di ipò tó ga jù múrí ẹ má jẹ́ kí wọ́n wà ńbẹ̀. Ẹ kú àwọn ajìjàgbara ẹ jẹ́ wọ́n pọ̀ ńbẹ̀. Àwọn ọmọ ìlú àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n ti wà lábúrọ̀dù tán ti rí oríṣiríṣi experience ẹ jẹ́ kí wọ́n wà ńbẹ̀. Àwọn ọ̀mọ̀wé ẹ jẹ́ kí wọ́n wà ńbẹ̀. Àwọn tí wọ́n lè sọ̀sán dòwú ẹ jẹ́ wọ́n wà ńbẹ̀. Ẹ jẹ́ gbogbo wọn wà ńbẹ̀. Ẹ jẹ́ wọ́n padà find the solution sọ̀rọ̀ electricity, ọ̀rọ̀ security, ọ̀rọ̀ àìníṣẹ́ lọ́wọ́, ọ̀rọ̀ oúnjẹ tó wọ́n yìí. Ẹ mọ̀ bí oúnjẹ ṣe wọ́n tó ní ìgboro lásìkò yìí ni. 1 billion rice pé ká kò lè rántí bẹ́lẹ̀ yìí. Àwọn tí ń bẹ́ẹ̀ yìí wallahi bí wọ́n ṣe continue ni. Owó ni wọ́n fi máa ràbò, owó ni wọ́n fi máa tàbò. Ó kálukú ti perfect logistic tí wọ́n fi make sure pa mọ̀rọ̀ náà lọ. Àfi kí party mi ò wà tó jẹ́ pé gbogbo ètí ń bẹ nílẹ̀ yìí á kó sẹ́gbẹ́ kan nínú wọn náà padà wá ń bẹ o. Bet wọn ní jẹ́ àwọn tí wọ́n ti dìbò ńláńlá mú rí. If not, ẹni bàbá rẹ̀ ti ṣe president rí tí ó bá tó lò irú experience tí bàbá rẹ̀ fi ṣe Minister of Defence níjọ́sí lò náà tó lò. Ọmọ Buhari ló tó gba tíkẹ́ẹ̀tì mu. Ńgbà wo lọmọ tálíkà tó fẹ́ ráyè bàbá ẹ̀yin lẹ sọ yìí pé let the poor breathe, don't suffocate them. We are already been suffocated. Ẹ ṣàánú wa ẹ ló gbà yí pé èyí tẹ́ fẹ́ lọ́lọ́run ó ṣe àwọn tí ń bẹ́lẹ̀ yìí ò rẹ́rìn o. Lànà amalikun wàlàyé sàlà òrò àyà wà ọ̀tọ̀ wàlàyé sàlà òdòdó wà jìnnàdùn wàlàyé sàlà síláhùn wà mamlakatun wàlàyé sàbíyànù ayekifina minadawlati anna nu'allaku fi diyarina bunudu nu'allaku fi diyarina wa kam dali hukumati min rijali tarawun sadatan wa umuli afani lana malikun anijoba walaysa lahu ra'aya. Ẹ ń pariwo reformation economy yóò hàn lára àwọn olóṣèlú pẹ́ẹ́pẹ́. Àsìkò yìí ni wọ́n ń gbádùn jù tálíkà ní sọ́fà gbogbo owó subsidy tálíkà òrábọ̀ rẹ̀ àwọn ni wọ́n ń gbádùn. Lànà amalikun wàláyé sálà onímọ̀ràn rẹ̀ dà aládùúgbò tí rẹ̀ dà gbogbo èèyàn jẹ́rìí ọpọlọ Tinubu pé yóò perform àmọ́ àwọn onímọ̀ràn rẹ̀ dà àwọn aládùúgbò tí rẹ̀ dà. wàlẹ́ sálà òdòdó. A ní àmọ́ báńdì ìlú wa gbogbo ibi tó jẹ́ gbó làwọn ọ̀daràn ni wọ́n ti take over. Wàá jiná dùn wàlẹ́ sálà aláwọ̀ ọmọ ogun irinṣẹ́ ogun ti bẹ lọ́wọ́ àwọn báńdíìtì ó pàwọ́ rẹ̀ ju tàwọn ọmọ ogun wa lọ. wà á mamlakatun wàlẹ́ sàbíyànù kòdó. Aníjọba dojúmọ́ níjọba lọ yáwó lókè òkun gbogbo owó subsidy kọ kágbèsè tí wọ́n ti sódà bẹ́ẹ̀ kó jẹ́ pàwọ́ ní gbogbo orílẹ̀-èdè ayọ́ pàkísẹ́gbẹ̀ kan. South Africa lè wà, Ghana lè wà nílẹ̀ ẹlẹ̀ Ghana wọ́n lé àwọn ọmọ wa jáde sódìgbà wọn bá tó lé wa l'Amẹ́ríkà sódìgbà wọn bá tó lé àwọn ọmọ wa ní UK ká tó tún lu wa ṣe. ayẹ̀dìfínà nínú ìdáwọ́lá àti àná. Sódà bẹ́ẹ̀
kan dè wá mọ́kànnà kan nú ayé wàkàmú ẹyin dálẹ́ òkú mọ́tì mélòó lẹ́ni àyàn sípò lọ́sọ̀jú wa ní stéètì lọ́sọ̀jú wa l'Abuja lọ́ rẹpírẹsẹ̀ntì wa lọ́sẹ̀ sẹ́nẹ̀tì lọ́sẹ̀ rẹ́ẹ̀pù lọ́sẹ̀ house of assembly lọ́sẹ̀ mínísítà tààrà òun sàádátà ẹ̀yin náà máa rí wọn pa wọn aṣíwájú wa ni wàláhì ẹrú ni wọ́n níbi tá ẹ̀rẹ́ wọn lọ àbí kí náà fà ní ìlú mi kí náà bó lílé ajá ni ajá tẹ́ràn pé kọ́ lọ pa ọmọ ìyá rẹ̀ lọ pẹ́ràn kọ́ ẹgbẹ́ rẹ̀ wá ní ògbó làwọn náà wàláhì wọ́n kó ìnira gbogbo owó aláwáǹsì lẹ́lọ́ fi tún lu iṣan kálukú náà ní gbogbo majority owó security vote ń bo lọ́bọ́ sí kìláàbùn lílé ajá níbẹ̀ wà lákẹ́ aláàbùnà ìjìnlẹ̀ dàtẹ̀ òṣòdò aláàbùnà ìjìnlẹ̀ dàtẹ̀ òṣòdò. tí ẹ bá débi tẹ̀rẹ̀ wọn lọ wọn máa pa gọ́lọ́gọ́lọ́ kiri ní ẹ má jẹ́ wọn orí tèmi wí torí ìgbà tí ń bá ṣe táàmù mi ẹ má jẹ́ wọn orí tèmi wí sẹ́nẹ̀tì ò rí bí tíjọ́ mọ́ tí ó gbóná janjanjan táwọn èèyàn mọ̀ pé yes àwọn eléyìí ń jà fún wa sẹ́nẹ̀tì Amẹ́ríkà ẹ̀rí bí ṣe ń gbóná lẹ́nu ọjọ́ mẹ́ta yìí rẹ́ẹ̀pù gbóná mọ́ House of Assembly gbóná mọ́ ó kálukú di rọba stamp kalẹ̀ kílẹ̀ ibo la fẹ́ bá ilé yìí dé àwọn tẹ́ bá kúrò lẹ̀ tẹ́ bá ti dé lu ó kálukú yín lẹ́mọ̀ wá ranjú bí kìnìún àwọn tí wọ́n yàn yín sípò lẹ́ẹ̀dì kìnìún lé lórí ibi tó ti yẹ ká ẹjà fún lu ẹ̀ níjà fún lu nítorí náà ẹja bẹ̀rù Ọlọ́run ọba tó ní wá ó gbẹ̀san ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ Ọlọ́run níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ Ọlọ́run síwájú lẹ̀ dá ó gbà ní tí ò ní bọ́ Ọlọ́run abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá là ó gbogbo ohun tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní pẹ̀lú bọ́sà kó ẹ̀fọ́ ara mi níbo lẹ̀ dáńsà gbà lọ tí ó ní bọ́ ọmọ akéwù pẹ̀lú ìtò mo ní kí ẹ má ṣe kà yé ọmọ akéwù pẹ̀lú ìtò mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ̀ṣẹ̀ rere nítorí ọ̀la. ẹ má jẹ́ má ti tó tún kó òbí mọ́. ẹ tètè gba wọn ọlọ́mọ yìí padà torí Ọlọ́run. àwọn òbí wọn ò ní gá wọn nígó wọn ní mílíọ̀nù tí wọ́n kó sílẹ̀. kí ni ká kílíà? àwọn tí wọ́n jẹ́ yìí wo ìjọba ni wọ́n ń bá jà. àwa mọ̀ bóyá ìjọba federal níbi ìjọba state ìjọba ni wọ́n ń bá jà. tó bá jẹ́ pàǹtí à ń fẹ́ gbowó lọ́wọ́ àwọn àgbàlagbà ni wọ́n kò ìjọba làwọn eléyìí tágẹ́ẹ̀tì ìjọba federal àti state yá sẹ́ńtò ṣẹlẹ̀ yìí ní Ọmọlájà ẹgbẹ́ ọ̀rọ̀ pátì ẹgbẹ́ ju ẹgbẹ́ kan bàbá pírẹsidẹ̀ntì àti gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ẹjọ́ jókòó ẹjọ́ ayọ̀nẹ̀ àwòtí o kẹ́nìkan ọmọ fẹ́ nìkan trade blame o kẹ́nìkan ọmọ fẹ́ nìkan trade blame kẹ́nìkan ọmọ fi kíní ìṣe politics lórí ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ tó ń tọ̀hún náà bá fẹ́ káwọn ọmọ tọ̀hún náà rà nígbà tí ò lérò ẹ yà sàn àwọn ọmọ yìí Ọmọlájà o ẹ parí tí ń bẹ láàrin ara yín ẹ bá ní gba àwọn ọmọ yìí padà ẹ wá dàpọ̀ ẹ má jẹ́ mi ò tún ṣẹlẹ̀ mọ́ wá sì ti sọ fúnjọba ẹ àbọ̀ fún kálukú ẹja níbọn lọ báwọn ará ẹ̀sìn ẹ̀lẹ̀ ìyàwó ta tí ẹ bọ́ kálukú bá ní èké àlìsè èèyàn mẹ́ta bá ní èké ẹni tí ó wà abúlé wọn ronú lẹ́ẹ̀mejì bàbá ròyìn pé wọ́n máa fi ṣèkà ẹ jẹ́ wọ́n fi ṣèkà ẹni ọwọ́ bá tẹ̀ náà bá rin ẹ àbọ̀ fẹ́ bí ìbọ̀dì wàhálà yìí tó kẹ́ ẹ̀ náà. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين 0057818180. alátẹ́gùn tó ká sọ ní yàrá àdánwò ni o kẹ́ni tó wọ́ sọ́run má sùn lọ. kẹ́ni tó wọ́ sọ́run má sùn lọ. kẹ́ni tó wọ́ sọ́run má sùn lọ o kẹ́ni tó wọ́ sọ́run má sùn lọ. kẹ́ni tó wọ́ sọ́run má sùn lọ. ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́. alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o. kàmí mẹ́ni tí ó la Olúwa. àmì o kàmí mẹ́ni tí ó la Olúwa mi. kàmí mẹ́ni tí ó la Olúwa mi o. kàmí mẹ́ni tí ó la Olúwa mi.
kàmí mẹ́ni tí ó la Olúwa mi. Al-Wazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Dámọ̀lọ́wọ́ ya. Al-Qur'ani ní dhahara al-fasadu fil barri wal bahri bima kasabat aydin nas liyudhiqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un. Al-Qur'ani ní dhahara al-fasad àdánwò gbalẹ̀ ògbóko. Dhahara al-fasad ìbàjẹ́ gbalẹ̀ ògbóko. Ibi tá expect ìpàdánwò lè wọbẹ̀. Àdánwò wọbẹ̀ tó máa dáma bá fọwọ́ lẹ́ràn. Allah. Bima kasabat aydin nas. Àdánwò tí bá ń gbé gbàgbọ́ lọ tó ń gbé odidi ilé majority ẹ̀ kì í ṣe natural. Bima kasabat aydin nas. Result iṣẹ́ táwọn kan ṣe nínú ènìyàn ni o. Liyudhiqahum ba'da alladhi 'amilu ní tìtorí ká ẹ lè jẹ nínú ìyà tẹ́ fọwọ́ ara yín fà. La'allahum yarji'un. Bóyá ẹ̀jẹ̀ ronú ẹ padà sẹ́yìn. Aya Quran kan tún wá ní wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa. Ẹ bẹ̀rù àdánwò tí ò ní dé báwọn tí wọ́n fọwọ́ fà nìkan mọ́. Àwọn tí wọ́n fọwọ́ fà àdánwò yìí 90% tí wọn ò jẹ kankan nínú ìyà yìí. Allah. Àfikọ́lọ́ ń là wá. Ó bà nínú jẹ́ gan. Ó mómijé lójú abiyamọ. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Yawọ́ta, tó ṣẹlẹ̀ ní Aláùsá, tó ṣẹlẹ̀ lórí ire local government. Ó bà yàn nínú jẹ́ gan. Káwọn kan dẹ̀ wọ̀lú. Kan sì pọ̀. Kan wọ̀sọ̀ sójà. Kan dẹ̀ wé kíní mìdíìlì tí wọ́n máa ń wé tí àwọn ọ̀gá ńlá àwọn bandit tí wọ́n máa ń wé yẹn. Kan dẹ̀ wé. Kan dẹ̀ wọ̀lú. Kan dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn. Wọ́n pa tíṣà. Bó ṣe dùn èèyàn tó pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ni wọ́n ta sílẹ̀. Lẹ́ni tó jáde ńlé tó níyàwó tó lọ́mọ tó ní gbogbo ẹ̀. Kò padà wọlé. Bó ṣe dùn èèyàn tó yẹn. Bẹ́ẹ̀ náà ni tàwọn ọmọ tí wọ́n rí kó lọ wá dùn yàn jù. Ó wá já àwọn ọmọ KG classes. Yé ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́rin, ọmọ ọdún márùn-ún. Wọ́n wá kà wọ́n fi ń súnmọ́ 40. La hawla wala quwwata illa billah. Ha! Òkèrè láti ń gbọ́ tẹ́lẹ̀. Ó wọlé dé wẹ́rẹ́. Ta ló save mọ́ báyìí Ọlọ́run? Ta ló save mọ́ báyìí Ọlọ́run? Ta lẹ́ni